Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ ọjọ́ tòní. Ọjọ́ òní ni Yawmul Ithnain. Déètì òní ni ọjọ́ ìkọkànlélógún oṣù kejì oṣù Safar ọdún 1446. Yawmul Ithnain, ọjọ́ ìkọkànlélógún oṣù kejì oṣù Safar ọdún 1446. Mo kí wa káàbọ̀ sórí ìjókòó wa ní ìkànnì yìí, Taalim TV, ìkànnì tí kìí ti igbá kan bọ ọ̀kan nínú, ìkànnì tó gá sí wípé òdodo ló mọ̀, kò mọ ènìyàn. Òdodo nìkan nìyí mọ̀, kò mọ ènìyàn. Ìkànnì tó gá sí pé òdodo la lè fi dá ènìyàn mọ̀. Ìkànnì tó gá sí wípé ìwọ̀ntúnwọ̀nsì ni a máa ń ṣe níbẹ̀, kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. Tọ́, àṣírí Jamiu Adégúnwà ti tú o. Àṣírí Jamiu Adégúnwà ti tú. Bẹ́ẹ̀ ni, ẹni tí a mọ̀ pé ọpọlọ rẹ̀ ó ti ní ìṣù là ń bá fa ọ̀rọ̀. Ẹni tí a mọ̀ wípé ojú inú rẹ̀ ti fọ́, tòde rẹ̀ là ń wò, àwo ti ojú inú, òun là ń bá fa ọ̀rọ̀. Bó tilẹ̀ gà sí wípé bíbá Jamiu Adégúnwà fa ọ̀rọ̀ yóò so èso fún umma yìí, nítorí wípé Jamiu ó gbéra ẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ustaz fún àwọn ènìyàn rẹ̀. Okay? Àwọn ènìyàn rẹ̀ yìí méjì wá ni wọ́n pín sí. Àwọn tí wọ́n mọ̀ pé the word ustaz is Arabic word and it is used only for those who can teach Arabic language or who can teach Islamic knowledge in Arabic language. Igun kejì òun ni igun àwọn tó gá sí wípé àwọn òwúlẹ̀ mọ̀ tí ń jẹ́ ustazu, kódà wọn ò mọ̀ pé èdè Lárúbáwá ni nínú àmọ́ lẹ́yìn rẹ̀ wọ́n sì bí bóyá bí èdè Haúsá kan ni ustaz, tàbí bóyá èdè Tápà ni language ustaz. Ṣé ẹ rí àwọn tí wọn mọ̀ pé the word ustaz is an Arabic language, ìwọ̀nba ni a lè lálàsí wọn mọ́. Àmọ́ tá a bá ti wá jẹ́ kó yé wọn wípé àlè ustaz látijọ́ tí Yorùbá ti ń jẹ́ Yorùbá kò sí inú èdè Yorùbá. Àlè ustaz láti ọjọ́ tí Gẹ̀ẹ́sì ti ń jẹ́ Gẹ̀ẹ́sì kò sí nínú èdè Gẹ̀ẹ́sì. Àlè ustaz, that word ustaz, láti ọjọ́ tí Faransé ti ń jẹ́ Faransé kò sí the word al-ustaz nínú èdè wọn. Olúkúlùkù ń lo ohun tó wà nínú èdè rẹ̀ fún ẹni tí ó bá jẹ́ olùkọ́, akọ́nilẹ́kọ̀ọ́ pẹ̀lú èdè wọn.
nínú èdè Yorùbá a sọ pé olùkọ́. tẹ́ máa pè yàn ní olùkọ́, gbogbo èèyàn mọ̀ wípé ẹni tí ń kọ́ àwọn kan ní ẹ̀kọ́, ìmọ̀, èdè ló ń jẹ́ bẹ́ẹ̀. nínú èdè Gẹ̀ẹ́sì wọ́n á ní teacher, master, lecturer, tutor. àwọn ọ̀rọ̀ tó wà ní èdè Gẹ̀ẹ́sì nìyẹn. so ẹ lè sọ fọ́mọ òyìnbó wípé I am ustad kó gbọ́ ọ yé. nílẹ̀ Yorùbá ohun tó jẹ́ kí the word ustad kó common ni wípé Allah gbà fún Islam gan nílẹ̀ Yorùbá. Allah gbà fún Islam pẹ̀lú pé a ní mọ́dírásà lọ́tún, a ní mọ́dírásà lósì. ó wà ní Ìbàdàn, ó wà lÉkòó. gbogbo yẹn wá mọ̀ wípé orúkọ méjì ni wọ́n máa ń lò fáwọn tí wọ́n bá ń kọ́ àwọn ènìyàn ní mọ́dírásà. orúkọ méjì, táìtù méjì ni wọ́n máa ń lò fún wọn. wọ́n á máa pè wọ́n ní muallim, muallim. wọ́n á sì máa pè wọ́n ní ustad. ordinarily ibi tí ilé kéwú bá ti jẹ́ bí ilé kéwú tí wọ́n èké ju àlùkùránì lọ ń bẹ̀ níjọ́un, muallimu ni wọ́n máa ń lò fún àwọn tí bá ń kọ́ wọn ní alif batasa. wọ́n á ní muallimu ńkọ́ o, ẹ bá ní kí o, muallimu salamu alaikum o. gbogbo ayé ló mọ̀ pé muallimu kì í ṣe Yorùbá word. wọ́n ń lò fún ọ̀wọ́ àwọn tí wọ́n ń kọ́ àwọn ọmọ ní kéwú, kéwú àlùkùránì, kéwú àlùkùránì. nígbà tó wá di pé ìsìlámù tó wá gbòòrò sí nílẹ̀ Yorùbá, tá wá ń rí àwọn mọ́dírásà, tá ń rá àwọn mọ́dírásà, ló bá di wípé àwọn tí wọ́n ń kọ́ wọn ń bẹ̀, wọ́n bá tún fún wọn ní another Arabic word, ìyẹn ni ustad. so tẹ́ bá lọ sí Madul Arabi, ẹlẹ́nbẹ̀rẹ̀ ustad lágbájá, ó ti hàn yìí pé ustad lágbájá yẹn kì í ṣe gateman. ustad lágbájá yẹn kì í ṣe cleaner. ustad lágbájá yẹn kì í ṣe ẹlòmíì bí kò ṣe ọ̀kan nínú àwọn olùkọ́ tí ń fi èdè kéwú kọ́ àwọn èèyàn lẹ́sìn. bẹ́ẹ̀ dé dáwà, the same thing. bẹ́ẹ̀ dé Shamsu Suudi, the same thing. bẹ́ẹ̀ dé Kọ̀rọ́ṣí, the same thing. bẹ́ẹ̀ dé Slaudeen níwò, the same thing. bẹ́ẹ̀ dé ilé kéwú Dr. Fodil, ustadu lẹ́ẹ̀mọ́ gbọ́ tí wọ́n mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan tí ń kọ́ àwọn ènìyàn ní èdè kéwú, tí wọ́n ń fi kéwú kọ́ àwọn mùsùlùmí ní ìmọ̀ ẹ̀sìn. bẹ́ẹ̀ dé Mọ́ríkàsì Lágége, the same thing. kò yàtọ̀, kò yàtọ̀. àwa gbọ́rí nínú ìtàn wípé kí ẹnìkan jẹ́ ẹni tó mọ Bíbélì, tó ń fi Bíbélì kọ́ àwọn ènìyàn, tó ń fi Bíbélì kọ́ àwọn ènìyàn káàkiri. a gbọ́ rí nínú ìtàn Yorùbá pé wọ́n ń perú ẹni bẹ́ẹ̀ ní ustad. a gbọ́ rí, a gbọ́ rí. kò sí nínú ìtàn Yorùbá wípé wọ́n máa ń perú ẹni bẹ́ẹ̀ ní ustad. kò tún wá sí nínú ohun tí Lárúbáwá, àwọn tí wọ́n ní ọ̀rọ̀ yẹn, ohun tí wọ́n máa ń lo ọ̀rọ̀ yẹn fún, kò sí ńbẹ̀. Ahmedidat tí ó bá jẹ́ the first international comparator
àwọn míì ti lè wà síwájú Ahmadiyya o sẹ́mọ̀ Allah máa fi èèyàn hàn jura wọn lọ lórí iṣẹ́ àmọ́ nínú àwọn comparators tá a mọ̀ worldwide tó ga sí pé kò sí orígun kan nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tẹ́nìkan kò ti mọ̀ Ahmadiyya ọ̀kan gbòógì ni kò síbi kankan rí tẹ́nìkan ti pe Ahmadiyya ní ustad tàbí tó ti pe rẹ̀ ní ustad àwọn bàbá wa tí wọ́n tún handle comparison tó ń pera wọn ní comparators bíi Dr. Àmọ̀wó Alága ní gbọ́ kẹ́nikẹ́ni àdírẹ́sì Dr. Àmọ̀wó Alága pé ustaz wọ́n ń pè wọ́n ní dókítọ̀ eléyìí tí wọ́n fìwé kà tí wọ́n gba oyè lórí ẹ̀ ok bẹ́ẹ̀ náà ni bàbá wa tí ń bẹ lẹ́kọ̀ọ́ bàbá wa Búníyámìn Alálàyé tó fi mọ́ bàbá wa kéwèé lẹ́kọ̀ọ́ àti nìbàdàn wọ́n èé àdírẹ́sì wọn pẹ̀lú táìtù al-ustaz awil muallim mukhtasun billadhina yuallimuna an-nasa اللغة العربية وعلوم الإسلام الدراسات الإسلامية orúkọ yẹn alustadhu alimuallimu ok ó jẹ́ ọkọ tí wọ́n specialize ẹ̀ fún ọ̀wọ́ àwọn tí ń fi kéwú kọ́ àwọn èèyàn ní ẹ̀sìn tí ń fi kéwú kọ́ àwọn ènìyàn ní ẹ̀sìn al-ustaz al-muallim ok a gbọ́ rí nínú ìtàn pé ẹni tí ò gbọ́ èdè lárúbáwá ẹni tí kò lè sọ èdè lárúbáwá tí ò lè fi kọ́yàn tó bá mọ̀ tí ò lè fi kọ́yàn wọn ò ní pè ní ustad wọn ò ní pè ní muallim tó bá ra mọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ń bẹ̀ tọkàn ra mọ̀ mananta masmuka minaina anta tó ra mọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ tó mọ̀ àwọn ibarat tí èèyàn kan lè lò àmọ́ tó ga sí pé kò lè bọ́ sínú yàrá akẹ́kọ̀ọ́ kó ní ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí kó ní alismu tàbí alifil tàbí aliharf tàbí kó sọ pé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí ó ní sọ́rífù tàbí kó sọ pé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí ó ní alfiki mọ́dátúlifiki kó sì máa ka tírà yẹn fún àwọn akẹ́kọ̀ọ́ kó wá máa túmọ̀ rẹ̀ yálà pẹ̀lú lárúbáwá tàbí kó máa túmọ̀ rẹ̀ sí èdè abínibí wọn ẹni tí ó bá lè ṣe bẹ́ẹ̀ wọn èyí perú ẹni bẹ́ẹ̀ ní muallimu wọn èyí perú ẹni bẹ́ẹ̀ ní ustaz mo máa ń fàṣẹ pé sọ fún yín wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń yá ọkọ̀ àwọn olùkọ́ kéwú tẹ́ ń yá lò ẹ lọ drop ẹ̀ ẹ lọ ṣe kí ni ẹ lọ drop ẹ̀ kìí ṣe orúkọ yín orúkọ tó bá fìtì olùkọ́ni bíbélì ni ẹ máa jẹ́ torí pé
ẹnìkan ti jẹ́ orúkọ tí ò fi tiẹ̀ tó ti fi dáràn, tó ti jẹ́ káwọn kan lérò wípé òun náà olùmọ̀ ni tí kìí sì ṣe olùmọ̀, tí kìí ṣe olùmọ̀. Irú ẹni bẹ́ẹ̀, ẹni tó yẹ kó wà nípò oníbèèrè tàbí akẹ́kọ̀ọ́ òní, àmọ́ nítorí pé ó ti sọra rẹ̀, ó ti rẹ́gísítà Al-Ustadh mọ́ orúkọ rẹ̀, ó ti rẹ́gísítà Al-Ustadh mọ́ orúkọ rẹ̀, ó ti rẹ́gísítà Al-Muallimu mọ́ orúkọ rẹ̀. Ó ti ṣe àkóbá fún àwọn èèyàn. Ìrẹ́gísítà Al-Ustadh àbí Al-Muallimu mọ́ orúkọ rẹ̀ nírú rẹ̀ fi ń bọ́ ọ̀ta ni ó sọ pé tọ́pìkì tó ń fẹ́ tìrìtì lónìí ó ní àwọn àyà tànàbí ò gbọ́yé, àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ó mọ̀ ló fi ń dá sí i. Àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lẹ́yìn wọn, gẹ́gẹ́ bí mo ṣe mú àkàwé wọn wá nínú ṣerú Jamiu yìí, ṣé irú Jamiu ló yẹ kí ọpọlọ rẹ̀ dàrú sí ẹ̀sìn Ìsìláàmù? Mo mú àkàwé kan wá, similitude kan mo mú wá, masalu kan mo mú wá, wípé Jamiu dà gẹ́gẹ́ bí ẹni tó jù ríran ẹ̀ méjèèjì ti fọ́, tó wá rí àwọn kan tó dá sí pé olójú kan ni wọ́n. Àwọn olójú kan yìí wọ́n wá fẹ́ sọdá títí mọ́sọsẹ̀, títí tó dá sí wípé sáìdì kan náà ni tó àǹfro rẹ̀ wà, ó wá jẹ́ mọ́sọsẹ̀. Àwọn olójú kan wá ní alàgbà afọ́jú yìí, a fẹ́ sọdá ní àwa lè dá sọdá, ẹ mú wa sọdá. Ó wá ní ẹ sún mọ́ mi lẹ́yìn, ó yẹ ẹ sún mọ́ mi lẹ́yìn, wọ́n wá sún mọ́ lẹ́yìn. Afọ́jú wá kó àwọn olójú kan sọdá títí mọ́sọsẹ̀. Àpẹẹrẹ Jamiu àti gbogbo àwọn tí wọ́n ń ka Jamiu kún òǹsọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. Nínú àwọn tó tún wá ṣe mistake bẹ́ẹ̀, òun ni àwọn kírísítíẹ̀nì tí àwọn Jamiu yìí máa takò. Ẹ̀yin kírísítíẹ̀nì, ẹ jẹ́ kí n já yín sí i, ẹ̀yin náà ṣe mistake. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ̀ ń lọ pàdé àwọn comparative wa, àwọn comparators wa, pàápàá jù lọ the case study wa Jamiu Adégúnwà. Ẹ̀yin náà ti fetí ara yín gbọ́ báyìí wípé èdè kéwú tó jẹ́ èdè ẹ̀sìn wa Jamiu ò mọ̀. Tẹ́ ẹ bá ti pàdé Jamiu níta, ẹ má bi léèrè béèrè kankan lórí Ìsìláàmù, lórí Kùránì, tayọ kẹ́ ẹ sọ pé Jamiu, ó yá kẹ́ ẹ pè súrà kan fún Jamiu. Jamiu, òkè o. Sí súrà báyìí, kẹ́yìn náà ti dọ́gbọ́n lọ, kẹ́ ẹ ti dọ́gbọ́n lọ jí orúkọ yẹn, kẹ́ ẹ ti dọ́gbọ́n jí mọ̀, kẹ́ ẹ ní ó yá kẹ́ súrà báyìí, kẹ́ àyà mẹ́ta nínú ẹ̀ fún wa, kó o túmọ̀ ẹ̀ fún ara rẹ̀. Má lo ajá náà sí o, má lo ajá náà sí o. Ìwọ la fẹ́ kó o ké Kùránì nìyí tó jẹ́ Arabic pọ́nbélé, kẹ́ ẹ wá rí ẹ̀sìn tí Jamiu ó ṣe lójú agbo. Mo ń já yín sí nìyẹn o. Kẹ́ ẹ wá rí ẹ̀sìn tí ó ṣe, yóò fi súùtì ọrùn ẹ̀, yóò fi kó ẹ̀sìn wálé ni. Ẹ̀yin pásítọ̀, ẹ má wulẹ̀ bi Jamiu léèrè pé igbá kan kòkò sásùn. No, ìbéèrè ẹyọ kan péré ni Jamiu jẹ yín, tẹ́ fi mọ̀ pé
He is an empty barrel that makes noise. Mo sì mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kírísítíẹ́nì àwọn kan ń bẹ́nu yín torí ibú lé bá gangan nípasẹ̀ pé wọ́n gbalé kéwú kọjá láàárọ̀ ọjọ́ wọn. Wọ́n wá ní àwọn mùálímù àwọn wọ́n fi kòbókò lé àwọn kò lé kéwú. Irú ẹ̀yin tẹ́ ti ní àìdíà kéwú yẹn. Bírú ọkùnrin kan tó sá mọ́ wa lọ́wọ́ tó lóun wà lÉkòó ńgbà kan. Irú ẹ̀yin yẹn ń ṣe ni kẹ́ ẹ lọ pàdé Jamiu Adégúnwà. Irú ọkùnrin yẹn mi ò mọ́kọ ẹ̀ mọ́. Mo pè ó sáfẹ́ mi. Irú yín yẹn ẹ lọ pàdé Jamiu Adégúnwà. Ẹ̀yin tí orí ibú lé bá yẹn arákùnrin yẹn ń sọ wípé Markaz ló ti jáde ọmọ Ìlọrin lòun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bírọ̀ ní bóòtọ́ ni a mọ̀ asámọ̀ kó lè dá Kùránì kà níwọ̀nba kò bí ò tiẹ̀ mọ̀ túmọ̀ tí ń ké. Irú ẹni yẹn sẹ́ pàdé Jamiu lọ pàdé Jamiu ní ìta gbangba kí wọ́n dẹ̀ gbé live kọ́ wá ní ọ̀yá Jamiu ka súrà báyìí mọ̀dákọ̀ chapter 3 chapter 4 orúkọ súrà yẹn ni kó o pè kọ́ wá ní ìwọ Jamiu ìwọ ọwọ́ ìbéèrè tí mo fẹ́ bi ọ́ léèrè ni pé kàn bá mi ka súrátù námúlì ayé ẹlẹ́ẹ̀karùn-ún kó o sì túmọ̀ ẹ̀ fún wa láì ní lo ajá náà sí láì ní lo English translation. Ẹ rí i pé Jamiu òtútù ó mú òtútù yóò mú akọba yóò mú Jamiu. So Jamiu tó o bá ti fẹ́ káwọn àwọn torí ibú lé bá nínú kírísítíẹ́nì tó o bá ti fẹ́ kí wọ́n wá pàdé ẹ lójú agbo kí wọ́n sọ pé kó o ka súrà báyìí àyà báyìí kó o sì túmọ̀ rẹ̀. Má wulẹ̀ mẹ́nu bà ọ̀rọ̀ ìsìláàmù mọ́ ní prógrámù ẹ̀. Ó ti yé ọ. Má wulẹ̀ mẹ́nu bà ọ̀rọ̀ ìsìláàmù mọ́ rárá. Afọ́jú tó fẹ́ kó olójú kan sọdá títí mọ́sọsẹ̀ oníọ́. Okay? So má wulẹ̀ gbogbo program tó ti ṣe tó ní ṣe pẹ̀lú Islam lọ dìlítì ẹ̀ kó wá rawọ́ sí wa pé ẹ̀yin mùsùlùmí ẹ má bínú o. Kó sọ pé o mọ̀ pé àgbáfìfo ní ọ́ o. Gbogbo any lecture tó bá ti lè dákọ pé Kùránì sọ pé tàbí Ànábì sọ pé nínú ẹ̀ kó lọ dìlítì ẹ̀. Jamiu kó lọ dìlítì ẹ̀ mi ò dá lábàá mò ń pa láṣẹ fún ẹni. Kí ọ̀ràn tó ti dálẹ̀ làálàhù yẹnkus ó ṣeé ṣe kí ọ̀ràn yẹn lè dínkù làálàhù yẹnkus kọlílà bóyá ó lè dínkù tíntínní kọlílàn kó lọ dín gbogbo àwọn lectures yẹ àwọn lecture ẹ tí wọ́n ti bọ́ ọ ké Kùránì táwọn agánásẹ́ ti bọ́ ọ ké Kùránì tí wọ́n ti bọ́ ọ ké tí wọ́n ti bọ́ ọ tó ti dákọ̀ Ànábì. Okay? Lọ delete gbogbo ẹ̀ kó lórí péjì ẹ kó wá sọ fún gbogbo ayé pé ẹ tó bá láwọn fídíò yẹn lọ́wọ́ ẹ dákun o ẹ má jẹ́ ń wọná o ẹ bá mi pa gbogbo ẹ̀ rẹ́ o. Tọ́lọ́run bá kádàrá pé èmi náà máa sọ̀rọ̀ ìmọ̀ ní Quran chapter by verse báyìí tọ́lọ́run bá lè kádàrá ẹ̀ kí n tó kú tí mo bá mọ̀ tán màá jẹ́ kẹ́ ẹ máa mọ̀. Àmọ́ as at now tí mo ti above 50 years Bíbélì ni mo fi gbogbo ìgbésí ayé mi ṣe o. Torí náà ẹ má fẹ́ bi mí léèrè béèrè kàn bi mí léèrè béèrè lórí kí ni Bíbélì wí nípa Ọlọ́run, kí ni Bíbélì wí nípa Ìsá, kí ni Bíbélì wí nípa ìgbà, kí ni Bíbélì sọ nípa kòkò sásùn.
má kọjá ààyè rẹ mọ́ Jamiu, má kọjá ààyè rẹ mọ́. Afọ́jú tó fẹ́ kó olójú kan sọdá títí mọ́sọsẹ̀ ní ẹ́. So ẹ̀yin tí ẹ wá mọ irú ta ni wọ́n máa ń pè ní ali-ustaz tàbí alimudarisu. Ẹ ṣáà ń mọ àwọn ọmọ yín tí ń lọ mọ́dírásà. Wọ́n èyí sáà délé kán pé olùkọ́ wọn ní tíṣà. Wọ́n èyí délé kán pé olùkọ́ wọn ní olùkọ́. Wọ́n sọ pé ustaz wa mudarisu wa ohun tí wọ́n wí nìyẹn. So Jamiu Adégúnwà kì í ṣe ẹni tó yẹ kẹ́ ẹ mọ̀ pé ní ustaz, kì í ṣe ẹni tó yẹ kẹ́ ẹ mọ̀ pé ní mualimu. À ń bọ̀sibọ̀sí pé Jamiu Adégúnwà yóò wá rẹ́gísítà ustaz sínú ọkọ rẹ̀, yóò tún wá lórí láyà, yóò máa sọ pé ẹ bá fẹ́ pe òun. Ọjọ́ kan mo pe Jamiu, mo ní yín Alhaji Jamiu, ó ní no. Báwọn kan wọ́n ṣe máa ń pè òun, mo ní báwọn ṣe máa ń pè ọ́, báwọn ṣe máa ń pè ọ́ o. Afọ́jú ó ní ebi ẹ̀ máa báwọn yẹn ṣe máa ń pè mí, ara àbòsí tẹ́ ẹ máa ń ṣe náà nìyẹn, ara àbòsí tẹ́ ẹ máa ń ṣe náà nìyẹn, ara àbòsí tẹ́ ẹ máa ń ṣe náà nìyẹn. Ẹ ń pè àwọn míì, ẹ ń pa àwọn míì ní málámù, ọ wá kan tòun ẹ̀ wá pè ó ní ustazu. Mo ní èyí ṣe ustazu, ẹni àpadà sí aburú bá dé bá, ẹni tá padà sí aburú bá dé bá ni ó fara gbolẹ̀ fún kéwú, ni ó tẹ̀tí àsíwájú kéwú, yóò wá kéwú yẹn débi pé ó lè pè lẹ́nu, yóò kéwú yẹn débi wípé ó lè fi kọ́ yàn, kódà kó já sí pé kéwú yẹn ò ṣàǹfààní fún un nínú ẹ̀sìn, ọkàn jẹ́ oníkéwú lásán. Àpadà sí aburú méjì wá dé bá. Àpadà sí aburú àkọ́kọ́ ni wípé kò fi kéwú mọ ẹ̀sìn, kò ti pàṣẹ kéwú, kò ní ìmánì. Àpadà sí aburú tó tóbi jùlọ nù. Àpadà sí aburú kejì ó ní kó wá gá sí pé kírú ẹni bẹ́ẹ̀ kódà kó gá sí pé Kùránì nìkan ni wọ́n kọ́ tó lè ké, kódà kó mọ̀ lè fi pẹ́lòmíràn, àmọ́ tó bá gbé músáàfù lọ́wọ́ báyìí, ó rìnà rí alif bá tá a sá tó wà ń bẹ̀, ó rìnà rí fatia kẹsìrọ̀ dọ́mọ̀ sókún ṣẹ́dá tó wà ń bẹ̀. Tápadà sí aburú bá wá dé bárò onítọ̀hún ni ó fẹ́ àdírẹ́sì Jamiu ní àmọ́ ní àwọn ustaz wa Jamiu. Àpadà sí aburú ti dé bọ̀, àpadà sí aburú ti dé bọ̀ wàláhì tàláì. Ìwọ tó gá sí pé o sì lè ké àlùkùránì ní ògèrè, ọmọ bíi tálífù lórí kọ, ọmọ tí ń jẹ́ bá, ọmọ tí ń jẹ́ tá, ọmọ tí ń jẹ́ fà, o sì mọ alharakat, alfatiha alikẹsìrò àdọ́mọ, fatihatani kẹsìrọ̀tani dọ̀mọ̀tani asukun aṣẹ́dà. Allah wá rọ̀ lọ́rọ̀ débi wípé tírà tí Allah sọ̀ kalẹ̀, o lè gbé síwájú kó o lajú kó o sì mọ yanu pé tí ń bẹ ń bẹ, tí wo sì qualify kí wọ́n pè ọ́ ní ustaz torí pé ò lè fi ìmọ̀ yẹn pẹ́lòmíì, tó o qualify kí wọ́n máa pè ọ́ ní alimualimu torí pé ò lè fi ìmọ̀ yẹn kọ́ ẹlòmíràn. Orí rẹ wá padà wá burú débi pé irú Jamiu ló wá ń pè ní ustaz, wàláhì orí ẹ ti burú, orí ẹ ti burú. Tó ọ̀bá rẹ̀ ní sọ fún ọ, èmi ń sọ fún ọ láàárọ̀ yìí pé orí burúkú ti kọlù ẹ́. Àpadà sí aburú ló jẹ́ fún mùsùlùmí tó lè ké àlùkùránì lógeere, kódà kó mọ̀mọ̀ túmọ̀ rẹ̀, kó wá máa yanu ẹ̀ pé Jamiu ní ustazu Jamiu. Àpadà sí aburú ni. Gbogbo bí ó ní Kùránì
Saidi Mubaraku Murtado Agbẹ́sìnga ìwọ wọn tún ń pè progress ó dàbí ẹni pé progress sì mọ kéwú díẹ̀ ó lè ké Kùránì ní ìbá ṣe mistake ìwé tí ń bá jáná sí náà tó ti bó ti já sí pé ó ń gbìyànjú ni kírú ọmọ tí ń bá Jamiu jáná sí kó mọ̀ pé Jamiu ní Ustaz Jamiu àpadà sí aburú ni orí burúkú lágbàá ni àpadà sí aburú ni torí náà ó ti di kókó méjì báyìí o kókó àkọ́kọ́ kí Jamiu mọ́ ẹ̀ẹ́và dá sí ohun tí Kùránì bá ti sọ tádìsì bá ti sọ mọ́ ọ̀wọ́n tí Jamiu lè dá sí oní tí Pọ́ọ̀lù bá sọ tí Máàkì sọ tí Jeremáyà sọ nínú ìwé tí wọ́n sọ nínú ìwé Genesis èyí tí wọ́n sọ nínú ìwé Revelation èyí tí wọ́n sọ nínú ìwé Galantia ẹ bá fẹ́ bi Jamiu léèrè béèrè ọwọ́ bí tí kẹ́tí mọ́ bí léèrè nu tí Jamiu náà bá fẹ́ sọ̀rọ̀ ọwọ́n tí kò sọmọ nìyẹn tó bá ti di pé yóò lọ sínú Kùránì àwa mùsùlùmí ó nídìí ìrànlọ́wọ́ irú wa Sheikh wa Burayma hayakumullah Sheikh wa Lẹ́gbàá hayakumullah Sheikh wa Alimahi hayakumullah Sheikh wa Aliyakin hayakumullah àwa tá a sì lè dán lóhùn nìyẹn àwa tá a lè dán lóhùn nìyẹn àwọn tá a jọ wà ní bíi gúrùpù kan náà nìyẹn bó lè ga sí wípé irú èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́la pé o fẹ́ yá mọ̀ yẹn lò láti fi bá kìrìsìtẹ́nì sọ̀rọ̀ máa volunteer fún ẹ náà. Anything relating to Quran or Hadith, you keep shut your mouth. Ọgbẹ̀nu ẹ lọ́wọ́ ni. Oníké ó kìí ṣe ìmọ̀. Ké ó ní wọ́n fi kọ àlùkùránì. Why are you quoting it? Why? O lè mọ̀ túmọ̀ rẹ̀. Translation tó ń gbé káàkiri. Àwọn tí wọ́n mọ̀ kéwú. Àwọn ni wọ́n ṣe translation. Sheikh Adam Al-Ilory wọ́n mọ̀ kéwú ló fún wọn láǹfààní àti ṣe translation. Okay? Tí wọ́n bá mọ̀ kéwú. Èyí tí wọ́n sọ pé kìí ṣe mọ̀ yẹn. Tí wọ́n bá mọ̀ kéwú, báwo ni wọ́n ṣe l'opportunity láti lè túmọ̀ àlùkùránì sédè Yorùbá? Ọ̀gbẹ́ni Jamiu. Oorun orí kẹ̀kẹ́ ló ń sùn. Oorun orí kẹ̀kẹ́ ló ń sùn. Lọ yọ Al-Ustadh kú ònú ọkọ rẹ pátápátá. Máa jẹ́ àlè ní kò jẹ́ pásítọ̀ but ó kọ táwọn tó bá mọ Bíbélì máa jẹ́nu. Wọ́n máa jẹ́ pásítọ̀. Ó lè máa jẹ́ pásítọ̀ Jamiu. Tí pásítọ̀ Jamiu bá wù ọ́ mú Dikin Jamiu. Apostle Jamiu. Okay? Apostle Jamiu. Reverend Jamiu. Àwọn tá a mọ̀ tí wọ́n mọ Bíbélì orúkọ tí wọ́n máa jẹ́nu. Ìwọ náà máa jẹ́ pásítọ̀ Jamiu. Dikin Jamiu, Reverend Jamiu, Apostle Jamiu. Wa amma lafdhu al-ustadh awil muallim fala. Kọ́ wá máa pèrè ní al-ustadh Jamiu. Ustadh Jamiu wèrè wo? Ta ni máa jẹ́ ustadh láìgá sí pé ó mọ kí ó fi ń kọ́yàn? Ta ni máa jẹ́ al-ustadh láìgá sí pé ó mọ kí ó mọ fi ń kọ́yàn? Àwa gan tá a kọ́yàn tá a mọ kí ó níwọ̀n bá a ṣe mọ̀ alhamdulilayi tá lọ fi báríkà sí tá a sì lè tọ́ka sí wípé lágbájá yìí
èmi ni mo kọ́ ọ tàmẹ̀dò yìí èmi ni mo kọ́ ọ mo kọ́ ọ ní kùránì mo kọ́ ọ ládìísì mo kọ́ ọ ní tẹ̀fsíìrù àlẹ́ àlùstáàdù mọ́ra wa àlẹ́ ó kọ àlùstáàdù mọ́ra wa. táìtù tá à ń bí àìsẹ́dá kí kápẹ́ra wa ní ìmáàmù so ìmáàmù ló rí pé ìmáàmù àbúrò yìí mọ́ ìmáàmù sì ni ẹ ti ń ṣáájú kírun fáwọn èèyàn a sì láwọn tá à ń kọ́ every blessed yomol ahad là ń gba tí a fáwọn èèyàn ní alikọ tóun ti bẹ́ẹ̀ a ní kẹ́mọ̀pù wá ní alustad ó ń bẹ nínú àwọn tá a kọ́ ní kéwú tó ti jáde jámíà ó ń bẹ nínú wọn tó ti di dókítọ̀ ìwọ ń gbé bíbélì káàkiri oníkẹ́mọ̀ pé ní ustazu you are either called Pastor Jamiu or Deacon Jamiu Adegunwa or Reverend Jamiu Adegunwa or Apostle Jamiu Adegunwa torí ó kọ tá a mọ ó kọ táìtù tẹ́ mọ́ pé àwọn tẹ́ bá mọ bíbélì ó kọ tẹ́ mọ́ pé wọ́n nìyẹn ó kọ tẹ́ mọ́ pé wọ́n nìyẹn lágbo tí wọn ńgbò tí a gá sí pé ìwé wọn ló mọ̀ bí a táìtù wọn so that if at all tẹ́nikẹ́ni bá fẹ́ bi ọ́ léèrè béèrè kò ní bi ọ́ léèrè pé kí ni Kùránì sọ ń bí báyìí tàbí kí làdísì sọ ń bí báyìí ìwọ náà ó mọ̀ wọn ara rẹ ò ní máa tọ́ka sí Kùránì ò ní máa tọ́ka sí àdísì ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pé Jamiu ní Ustaz Jamiu mọ̀ lẹ́yìn àlàyé tí mo ti ṣe fún ọ yìí tó bá gá sí pé ó fẹ́ ṣorí ibú lọ́dọ̀ Allah ó ń fi orúkọ yẹn ó fi ń scam àwọn èèyàn ni torí àwọn Kírísítẹ́nì gan mọ̀ wípé ẹni tí wọ́n máa ń pè ní ustazu ni akọ́kéwú mọ kéwú olùkọ́ni ní kéwú olùfi ìmọ̀ ẹ̀sìn Islam mọ́ ni pẹ̀lú èdè kéwú àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn wá mọ̀ pé kò sí mọ̀ yẹn kò sí mọ̀ kéwú kò sí mọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ mo wá ń sọ fún wọn wípé ẹ̀yin Kírísítẹ́nì tẹ́ bá fẹ́ lọ pàdé Jamiu lójú agbo ẹ má béèrè béèrè tó bá ti ní ṣe pẹ̀lú Kùránì àti àdísì o ẹ má béèrè béèrè tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀ ṣe wá rí ẹ̀yin tẹ́ ẹ kí ó tọ́ tẹ́ ẹ gọ̀ ẹ̀yin tẹ́ ẹ kí ó tọ́ tẹ́ ẹ gọ̀ ìmí lọ lẹ Cairo nu yín ìmí lọ Morocco nu yín èyí tí ó sì lọ bí kankan asámọ̀ pé kìí ṣe bíi kó gbé Kùránì bọ́ta kọ́mọ lékè kìí ṣe bíi kó gbé àdìsí bọ́ta kọ́mọ lékè bí ò tiẹ̀ ní yanjú níbi kó túmọ̀ rẹ̀ ọ̀nà sádàbí ilé kí ó kàn lẹ̀ lágboolé tí ń kọ́ ọmọ ní Kùránì tí ń dọ́gbọ́n jẹ tí ń dọ́gbọ́n jẹ tiẹ̀ lọ́nbẹ̀ ẹ̀yin tó wá ní agọ̀ tó gọ̀ ń bá jà kẹfẹ́ pẹ̀lú Jamiu ẹ ló yẹ kí ọpọlọ yín ó sí pé Pastor Jamiu ló yẹ kẹ́ ẹ máa pè tàbí Reverend Jamiu ẹ̀yin tó wá gọ̀ ju àwọn tí ọmọ tún mọ tí ọmọ bíi tí ustaz yẹn ti wá nú èdè ẹ̀yin tó wá gọ̀ jù wọ́n lọ torí pé ẹ̀yin mọ̀ bí tó ti wá ẹ mọ ẹni tẹ́ máa pè bẹ́ẹ̀ yet ẹ tó wá ń pẹ̀lú Jamiu ní Ustaz Jamiu tẹ́ bá tún pe Jamiu ní ustazu ẹ ní gbádùn ẹ wulẹ̀ gbádùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà torí ẹnìkan ò ní mọ̀ pé Jamiu ní Ustaz Jamiu kó gẹni tó gbádùn ìyẹn báwọn ohun tó wá jẹ́ àkórí ọ̀rọ̀ wa gangan ó ní pé àṣírí Jamiu Adégúnwà ti tú o ní òru mọ́júmọ́
ní òru mọ́júmọ́ mo rí fídíò kan mo wá rí pé fídíò yìí gbogbo wa lájọ gbọ́ ẹ já wo fídíò náà very short video àmọ́ tó yanjú ọ̀rọ̀ ó yanjú ọ̀rọ̀ o wàláì. ìjọ oníṣòfin ẹ̀wọ̀n tó jẹjọ àwọn tó understand ọ̀rọ̀ mi jù oníṣòfin tí wọ́n mọ̀ pé tí mò ń tún mi bá tì ní. Bàtì ní mò ń tú kò lè yé tí láta yóò gbé. Ẹ̀yìn àkókò tiẹ̀ ìwọ̀n ìpè pẹ̀lú kò lè yé tí láta yìí. Mo rò pé gbọ́ báwọn ọ̀rọ̀ ní sùúrù ọ̀rọ̀ tí Jamiu sọ tó ní àwọn àyà kan wà nínú Kùránì tànàbí ọ̀mọ̀túmọ̀ rẹ̀ tí ò yá nàbí àmọ́ tó yé òun afọ́jú àtàwọn olójú kan tí wọ́n ń pè ní ostadu tó sì ti dèwọ̀ fún láti máa pe Jamiu ní ostadu pẹ̀lú àlàyé tí mo ṣe torí nkúntà látẹ́dírí fatilika musibatun tó o bá mọ ẹni tẹ́ máa ń pè ní ustaadu tó fi ń pe Jamiu ní ustaadu àdánwò ni fún ọ wàyí kún tàtẹ́dírí fálímù sí bàtò àádọ́mù ìwọ tó wá mọ̀ ìwọ tó lọ kéwú tó lọ Cairo tó fẹ́ àdẹ́sì Jamiu tó ní ọ̀rọ̀ táwọn ustaadu wa Jamiu sọ àdánwò tiẹ̀ ló tún wá ga jù àdánwò tiẹ̀ ló ga jù lọ. Now ọ̀rọ̀ tí Jamiu sọ ìbá máa pè ọ́ ní pásítọ̀ Jamiu but mo fẹ́ kó o mú kan nínú pásítọ̀ deacon reverend apostle ó ti yé mo fẹ́ kó o mú kan nínú rẹ̀ kí n lè mọ ilé tí mo pè ọ́ mi ò fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ o ní option A pásítọ̀ Jamiu, option B deacon Jamiu, option C reverend Jamiu, option D apostle Jamiu. tó bá ti mú ètò bá wù ọ́ ọba ti mú ètò bá wù ọ́ ń bọ̀ fọwọ́ sí títí tó fi pé ọmọ 50 ọdún ó mọ nǹkan kan nípa Islam n tó mọ̀ táyé mọ̀ pé ó mọ̀ ó ní bíbélì orúkọ tí wọ́n máa ń pè ń bá ti lẹ́kọ̀ọ́ bíbélì láti kà á lẹ́hùn kọ̀ọ̀kan wàá mú kan bẹ̀ tó bá ti mú kan bẹ̀ màá bọ́ rẹ́gísítà rẹ̀ màá ràn ọ́ lọ́wọ́ màá bọ́ rẹ́gísítà ọkọ̀ yẹn lọ́dọ̀ CAC ó ti gbọ́ má wọ̀rí èmi ò bọ́ rẹ́gísítà rẹ̀ màá san owó tó fi rẹ́gísítà ọkọ̀ lọ́dọ̀ CAC èmi náà fi yẹn dá sí ọ̀rọ̀ rẹ̀ ó yí ọ nam ọ̀rọ̀ tí o wá sọ lásìkò tó mọ̀ wọn ara rẹ̀ wípé anabi Muhammadu o sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ o àtàwọn àyímọ̀ wa mẹ́rẹ̀ẹ̀rin o àyímọ̀tul madahib mẹ́rẹ̀ẹ̀rin o tó ní pé àwọn àyà kan wà nínú Kùránì tí ò yé wọn tànàbí ò mọ̀ táwọn sàábí ò mọ̀ ọwá lọ́rọ̀ yẹn ò lè yé wa ó ní ọ̀rọ̀ ọba àtìní ni ọ̀rọ̀ gọ́ìbù ni ọ̀rọ̀ ìmọ̀ ìkọ̀kọ̀ ni Jamiu ó ti tú àṣírí ara rẹ̀ tọ́ kí mo ní ọmọ kánmọ́ pẹ̀lú ìstásù ara ẹ̀rí rèé o ọ̀yà. wọn náà tún gbọ́ mi yíjọ oníṣòfin. tọ́ ẹ̀wọ̀n tó jẹjọ àwọn tó understand ọ̀rọ̀ mi jù oníṣòfin tí wọ́n mọ̀ pé tí mò ń tún mi bá tì ní. Bàtì ní mò ń tú kò lè yé tí láta yóò gbé. Ẹ̀yìn àkókò tiẹ̀ ìwọ̀n ìpè pẹ̀lú kò lè yé tí láta yìí. tọ́ Jamiu ní ọ̀rọ̀ tó ń sọ yẹn o ilimu bàtìní ló ń fi sọ o ìmọ̀ ìkọ̀kọ̀ ni o
kò lè yé àwa alùsùnnà. Ìmọ̀ bàtìní ò lè yé wa, ìmọ̀ ìkọ̀kọ̀ ò lè yé wa, àwọn onísúfí ló lè yé, torí pé àwọn ni wọ́n ní ìmọ̀ bàtìní, ìmọ̀ ìkọ̀kọ̀. Ẹ tó gbọ́ lẹ́ẹ̀kan sí. Wọ́n láwọn tó gbọ́ mi níjọ onísúfí. Tọ́. Ẹ̀wọ̀n tó ń jẹjọ, àwọn tó understand ọ̀rọ̀ mi jù onísúfí. Tí wọ́n mọ̀ pé tí mò ń tún mi bàtìní. Bàtìní ni mò ń tú. Kò lè yé tí láta yóò gbé. Ok, ẹ gbọ́ dáadáa bí Ẹ̀yìn àkókò tí ẹ. ń bọ̀. Ìwọ̀n ìkọ̀kọ̀ ní. Kò lè yé tí ò láta yìí. Ṣé ẹ ti ń gbọ́ báyìí dáadáa? Ẹnìkan ní ẹ gbé súnmọ́ máìkì dáadáa. Again to play. Torí ẹ gbọ́dọ̀ gbọ́. Mo sọ ní ìjẹjọ, wọ́n láwọn tó gbọ́ mi níjọ onísúfí. Ẹ̀wọ̀n tó ń jẹjọ, àwọn tó understand ọ̀rọ̀ mi jù onísúfí. Tí wọ́n mọ̀ pé tí mò ń tún mi bàtìní. Bàtìní ni mò ń tú. Kò lè yé tí láta yóò gbé. Ẹ̀yìn àkókò tí ẹ. Ìwọ̀n ìkọ̀kọ̀ ní. Kò lè yé tí ò láta yìí. Mo sọ ní ìjẹjọ, wọ́n láwọn tó gbọ́ mi níjọ onísúfí. Ẹ̀wọ̀n tó ń jẹjọ, àwọn tó understand ọ̀rọ̀ mi jù onísúfí. Tí wọ́n mọ̀ pé tí mò ń tún mi bàtìní. Bàtìní ni mò ń tú. Kò lè yé tí láta yóò gbé. Ẹ̀yìn àkókò tí ẹ. Ìwọ̀n ìkọ̀kọ̀ ní. Kò lè yé tí ò láta yìí. Tọ́. Ẹ jẹ́ kí n fo èsì lórí ẹ o. Jamiu Adégúnwà. Má bínú tí ìbá tí ìhá di pásítọ̀ tàbí rẹ́fẹ̀rẹ̀ǹt tàbí díkìn tàbí àpòstù mọ́kọ rẹ, ó tí ì mú kan nínú mẹ́rẹ̀ẹ̀rin ni o. So tọ́wá sì ti mú un, màá bọ́ process ẹ̀ ní ọ̀dọ̀ CAC. Àjọ tí máa fi òlù lu orúkọ, torí àlè ní kò tún ẹran súnà rẹ pamọ́, ìyẹn ti bọ́. So a sì fẹ́ so kọ yẹn mọ́ Jamiu lọ́rùn pẹ́kípẹ́kí bí okùn ọrùn ewúrẹ́. So ọmọ àní láti rẹ́gísítà bóyá pastor or deacon or reverend or apostle. Now ó ní ọ̀rọ̀ tó ń sọ yẹn, ó ní kò lè yé àwa mùsùlùmí, kò lè yé wa. Àwọn wo ló wá yé dáadáa? Àwọn Súfì ni. Ó nítorí pé ọ̀rọ̀ ìmọ̀ ìkọ̀kọ̀ ni, ọ̀rọ̀ bàtìní ni. Àwọn Súfì ni wọ́n sì ní bàtìní. Mo rò pé ẹ ti gbọ́ báyìí nísìn. Agásí wípé ọ̀rọ̀ tí gbogbo ọ̀tí Jamiu máa sọ tẹ́ ẹ máa ń gbọ́ yẹn, tí àwa mùsùlùmí máa ń dìde tako yẹn láti gbà ìwá, ọ̀rọ̀ bàtìní ni o. Òun ló fẹnu ara ẹ̀ sọ o. Ọ̀rọ̀ bàtìní pé gbogbo ọ̀rọ̀ ẹ̀ ní máa yọrí sí ká dìde ká sọ pé n tó sọ ò rí bẹ́ẹ̀. Àwọ̀ ò mọ̀, torí pé Jamiu, this is the first time tí èmi ó gbọ́ látẹnu ẹ̀ dàírẹ́tì tó kiri ẹ̀ mọ́ Súfì débi pé òun gan ti wọ ipò onímọ̀ bàtìní. This is the first time. This is the first time tí màá gbọ́ látẹnu ẹ̀. So ìbá ti sọ eléyìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti ń dá wàhálà alẹ̀, dimension tí ìbá máa gbà yanjú ẹ̀, ìbá sábà máa jẹ mọ́ kí n máa kí ìpọ̀rí Ṣéhù Ahmada Tìjání, kí n máa kí ìpọ̀rí Ibrahim Ìníyàsì pẹ̀lú Jamiu. Àmọ́ ńgbà tí ò sọ̀rọ̀ ẹ̀ pọ̀ mọ́ Súfì, mo sá mọ̀ wípé kì í ṣe onísúnà.
kò sì sọ̀rọ̀ ẹ̀pọ̀ mọ́ súfí, ó sì máa ń sọ̀rọ̀ tó máa ń jòrò àwọn ní súfí. ìwà fẹ́ gbé débẹ̀, mi ò fẹ́ gbé débẹ̀, ó ti wá gbére ẹ̀ débẹ̀. Ó ti jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ ìkọ̀kọ̀ ló ń fi ń sọ̀rọ̀ o, ojú tí wo sì tó ìmọ̀ ìkọ̀kọ̀. Jamiu ti fi rinlẹ̀ ní ìsìn wípé ìmọ̀ bàtìní ló ń fi ń sọ̀rọ̀ o, ìmọ̀ bàtìní ó sì ní ìmọ̀ tí ò sí nínú tíà tá a lè tọ́ka ẹnikẹ́ni sí. Nǹkan ti yé ẹ máa pè nǹkan ní bàtìní, ọ̀sán máa ń gbọ́ bátọ̀n, àlìbátọ̀n, bátínù, bátínù ní inú. Ohun tó bá wà nínú tó ga sí pé ìwọ ló mọ tó kó dànù ni wọ́n ń pè ní bátínù. Ok, ohun tó bá kó dànù ni wọ́n ń pè ní kíni, àlìbátínù. Inú gangan fún ara rẹ̀ àlìbátínù. Ohun tí wọ́n kó dànù tó pé inú ló wà, inú rẹ̀ ló wà, ni wọ́n ń pè ní bátínù. So ni wọ́n ń pè ní ilimuli bátínù. Ok, so ilimuli bátínì inú ẹni tó mọ̀ ló wà, kò sínú Ibnu Kathiri, kò sínú Tọ́bárí, kò sínú Kúrútùbí, kò sí nínú hadisi kankan, kò sí nínú Kùránì. Torí pé Kùránì tó bá mú tákàdá ẹ̀ lọ́wọ́, ó rí wípé àti front page àti back page ó ní wọ́n hàn Kùránì sí tó hàn. Ok, wọ́n hàn Kùránì sí nínú tákàndá, ojú rẹ̀ wọ́n hàn sí, ẹ̀yìn ẹ̀ wọ́n hàn sí. Gbogbo ẹni tó bá ti gbé lọ́wọ́ báyìí ló láǹfààní àti mọ ohun tí wọ́n kọ sí front àti back page. But ìmọ̀ bàtìní kì í sí ń ta, inú onítọ̀hún ló wà. Ọ̀rọ̀ mọ̀ọ́nú lọ̀rọ̀ ilimu bàtìní, ọ̀rọ̀ awo ó ní ọ̀rọ̀ ilimu bàtìní. So Jamiu bá ti sọ eléyìí tipẹ́tipẹ́, àìbá ti mọ̀ pé nínú ìmọ̀ bàtìní ló ti ń sọ̀rọ̀, àbá ti mọ̀ wípé ọ̀kan nínú ìbíkúbí tí Shehu Ahmed Tijani bí sáyé ó ní Jamiu Adégúnwà. Àìbá ti mọ̀ wípé ọkàn gbọ́ ọ̀dọ̀ bàbá mi rẹ̀ Adégúnwà wálé ayé ni. Ibrahim Niyas gangan ni bàbá rẹ̀ nínú ìmọ̀ bàtìní tó mọ̀. Ibrahim Niyas gangan ni bàbá Jamiu nínú ìmọ̀ bàtìní tó mọ̀. Shehu Ahmed Tijani gangan ni bàbá ńlá Jamiu. Ok, àmọ́ èyí táwárí ni pé Adégúnwà ni bàbá rẹ̀, bọ̀t òun fún ara rẹ̀ nínú ìmọ̀ bàtìní rẹ̀ kì í sọmọ Adégúnwà, ọmọ Ibrahim Niyas ni, ọmọ Shehu Ahmed Tijani ni, ọmọ Shehu Bulala ni. So ti yé, ọmọ Asílẹ̀ Ìlérò ni, ọmọ Shehu Olódò ni. So ti yé. So nínú ìmọ̀ bàtìní àwọn tí wọ́n bí Jamiu nìyẹn, àwọn tí wọ́n bí Jamiu nìyẹn. Jamiu bó ṣe wà yẹn kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Adégúnwà. Tó bá kàn ń pè rẹ̀ ní ọmọ Adégúnwà níta, kán má bàa deprive ẹ̀ ní ogún tí bàbá wọn fi ilẹ̀ ni. Ok, kì í ṣe kí ni o, kì í ṣe ọmọ Adégúnwà ní Jamiu nínú ìmọ̀ bàtìní, kì í ṣe ọmọ Adégúnwà. Ọmọ Shehu Ahmed Tijani ni, ọmọ Ibrahim Niyas ni, ọmọ Umaru Futi ni, ọmọ Shehu Bulala ni, ọmọ Shehu Olódò ni, ọmọ Asílẹ̀ ni. Gbogbo àwọn Shehu jankan tí wọ́n jẹ́ ṣayàtínù lẹ́yìn sí wọn yẹn, àwọn ni wọ́n pọ̀ Jamiu Adégúnwà sílẹ̀. So ti yé, torí wípé ìmọ̀ bàtìní yóò gbé èèyàn kúrò ní ojú tákàndá, yóò gbé èèyàn kúrò lójú tákàndá. Ìta lè rí kà lójú Kùránì báyìí, lórí tíra nínú tí àdìsí ta lè rí kà báyìí, yóò gbé èèyàn kúrò ńbẹ̀ pátápátá, yóò àgbé èèyàn lọ síbi ìtí máa ń dọpọlọ láàmú. Ìmọ̀ bàtìní yóò gbé èèyàn kúrò nínú tí wọ́n kọ sínú tákàndá tá a lè kà, tá a lè tọ́ka sí báyìí,
yóò àgbéyàn lọ síbi ọ̀rọ̀ tí yóò máa sọ tá a máa béèrè pé ọjọ́ wo ni wọ́n dálẹ̀ ní arò. Iṣẹ́ tí Ìmọ̀ Bàtìní máa ṣe nìyẹn o. Ẹ rí i pé mo fi fídíò kan hàn yín nípa Shehu Bulala tí ọ̀kan nínú ọmọ rẹ̀ sọ wípé nínú ọ̀sán àwẹ̀ Shehu Bulala ó ń jẹ búrẹ́dì àti mọ́ínmọ́ín tàbẹ́wà. Àwọn mẹ́rin wá bá àwọn méjì nínú àwọn mẹ́rin yìí ọ̀kan àwọn igun kan wọn ò tí ì mọ Ìmọ̀ Bàtìní, igun kan àwọn tí mọ Ìmọ̀ Bàtìní. ok wọ́n wá bi àwọn tí wọ́n ti nímọ̀ Bàtìní léèrè pé kí lẹ rí Shehu Bulala tó ń ṣe lọ́sàn-án àwẹ̀. wọ́n ní kò ṣe nǹkan kan, wọ́n ní ka Kùránì. àwọn tí wọ́n ti débi Ìmọ̀ Bàtìní wọ́n wá bi wọ́n léèrè ṣé mo lè rí fídíò ìṣá mi ò mọ̀ pọ̀rọ̀ kan o, kò sí bí báyìí. kẹ́ ẹ lè mọ tí ń pè ní Bàtìní, kẹ́ ẹ lè gbọ́yé dáadáa, mo ti show fídíò yẹn nínú àwọn programs mò ń wá súfì kan, ẹ lọ wò ń bẹ̀, mo ti delete ẹ̀ kó lórí fóònù mi báyìí. ok wọ́n wá bi àwọn mẹ́rin yẹn léèrè, méjì nínú wọn àwọn sọ pé àwọn ò rí Shehu Bulala kọ́ mọ́ sí nǹkan kan, pé ń ka Kùránì ni ju pé ń ka àlò Kùránì lọ. àwọn tí wọ́n ti débi Ìmọ̀ Bàtìní bíi Jamiu àwọn sọ wípé Shehu ń jẹ ọ̀sán ni nínú ààwẹ̀ Ramadan. ló ti yé ẹ rí wípé àwọn tí wọ́n ní Shehu ń jọ̀sán yẹn àwọn sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n rí báyìí. àwọn tí wọ́n ní Shehu ń ké Kùránì ni àwọn sọ̀rọ̀ pẹ̀lú Ìmọ̀ Bàtìní. èwo ló tako làákàyè nínú méjèèjì? èyí tó tako làákàyè tó tako ọpọlọ ọmọnìyàn gan ó ní pé àfojú rí báyìí pé Shehu Bulala ó ń jọ̀sán nínú àwẹ̀. ó tún wá tako ìsìláàmù wípé lọ́sàn-án àwẹ̀ o àlìmsáàkù ó ń bẹ o gbọ́dọ̀ tí ohunkóhun tíyan lè jẹ gbọ́dọ̀ tí bẹnu rẹ o. so Ìmọ̀ Bàtìní yóò gbé wọn kúrò lórí ẹ̀, yóò gbé wọn lọ jìnnà torí pé okùn Bàtìní ọ̀dọ̀ àwọn jínù ló ti wá. so ẹ̀yin mùsùlùmí àárọ̀ yìí ọ̀gá sọpẹ́ fún wa, wàláì ọ̀gá sọpẹ́ àti dúpẹ́ fàlà ọba yìí àti mọ ibi tí Jamiu wà, ó gbèrè ẹ̀ pamọ́ láti ìgbà yìí ni. ó wá ń dọ́gbọ́n mú ọ̀rọ̀ jáde, àwọn àwọn pé ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yìí ó ń gbọ́ tàwọn onísúfì, ó sì péré ní súfì. àmọ̀pọ̀ olóyè ṣáàlù súnà but ó péré ló ń súfì, but ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ àwọn ẹnu súfì ni. gẹ́gẹ́ bá ṣe ń suspect Saidi Mubaraku, ẹ rí pé òun náà kò tí ì come out. mi ò tí ì rí fídíò ẹ̀ kankan tó ti declare rẹ̀ pé súfì lòun. bẹ́ẹ̀ náà ni agbésìgá Murtado náà òun náà tí come out. àwọn tí wọ́n ti come out ní oníkùránì ti come out. ṣé ẹ gbàgbé ara wa ni bó ṣe wà yìí ṣé ẹ gbàgbé orin rẹ̀ Jamiu ò fìgbà kankan come out bẹ́ẹ̀ rí. so oníkùránì a ti mọ̀ wípé òun ti come out, ó ti ní àwọn súfì òun mọ̀lẹ́bí àwọn ni, bàbá àwọn ni, ẹ̀gbọ́n àwọn ni. so a ti mọ̀ òun. so tó bá sọ̀rọ̀ àlè kí ló wulẹ̀ fẹ́ sọ tẹ́tẹ́lẹ̀ tí ó bá jọ̀rọ̀ ní súfì. but irú Jamiu Adégúnwà, irú Saidi Mubaraku ẹ dákun òun mi fẹ́ hà. irú Saidi Mubaraku tó ń ojú ọ̀rọ̀ lẹ̀
táṣẹ̀ mọ́ fún lésì irú mùtádù àgbésìga tó ní jọ̀rọ̀ lẹ̀ táṣẹ̀ mọ́ fún lésì àtàwọn míì bẹ́ẹ̀ àti Jamiu Adégúnwà àwọn ò mọ̀ pé ọmọ awo Sufi ni wọ́n àwọn ò mọ̀. Now that Jamiu Adégúnwà ti jẹ́ kó yé wa pé àwọn ọ̀rọ̀ burúkú tó ń mọ́ sọ lẹ́nu yìí o àwọn ọ̀rọ̀ tó tako ń tá a lè kà nínú tíà ìsìláàmù tó ń sọ yìí o kò lè yé àwa o kò lè yá wa alùsùnà o àwọn onísúfí àwọn ló lè yé àwọn ni wọ́n lè mọ̀ pé òdodo ni tóun sọ tóun bá sọ pé ànábì Muhammadu sallallahu alayhi wa sallam àwọn nǹkan kan ò yé nínú Kùránì tó adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run so ní ìsìn Jamiu Sufi ní mọ̀ pé báyìí Jamiu Sufi ní máa pè Jamiu báyìí ó ti fi ilẹ̀ torí ẹnìkan ò ní kílèmù ilimu bàtìní lójú ọ̀nà tọ̀ríkọ̀ Sufi àfikọ́ ti wà sọ́là ordinary mùrídí kò lè kílèmù pé ìmọ̀ bàtìní ló fi sọ̀rọ̀ ẹ̀yin ṣéwù ṣé mo parọ́ ẹja mi ẹ̀yin ṣéwù tẹ́ ń bẹ lórí péjì tẹ́ ń bẹ lórí nísìn ẹja mi ṣé ordinary mùrídí só lè mọ kílèmù pé òun ti ní ìmọ̀ bàtìní ẹja mi so definitely Jamiu Sufi tẹ́ ń wò yìí Jamiu tẹ́ ń wò yìí ó ti rìn jìnnà nínú Sufi ọkàn gbére ẹ̀ pamọ́ ni ó gbére ẹ̀ pamọ́ so ọkàn máa fi mọ̀rìwò rẹ̀ hàn wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní eégún ẹ̀ ti wá jáde báyìí eégún Jamiu Adégúnwà ó ṣe kí ni ó ti jáde ó ti kílèmù wípé ọ̀rọ̀ tóun sọ tó dá wàhálà alẹ́ yẹn àti àwọn ọ̀rọ̀ tó ti dá wàhálà alẹ́ lọ ṣe pé nígbà kan Jamiu yìí kan náà ó ní látẹnu dàrẹ́sì ẹ máa jí ajá ẹ máa jí ajá ọ̀rọ̀ yìí ó tako làákàyè púpọ̀ ó tako ẹ̀sìn àṣé ìmọ̀ bàtì ló fi sọ táwọn ò sì mọ̀ pé ìmọ̀ bàtì ní ló lò torí pé nínú ìmọ̀ bàtì ní kúlù haramun halalin nínú ìmọ̀ bàtì ní kúlù haramun halalin ẹjá mi ẹ̀yin Sufi ẹjá mi nínú ìmọ̀ bàtìní fi rinlẹ̀ fáwọn onísúfí wípé kò sí tí ń jẹ́ haram anything haram lọ́dọ̀ àwa mùsùlùmí tá a kànú tí a pé haramu ni o nínú ìmọ̀ Sufi nínú ìmọ̀ bàtìní tí wọ́n tún dà pé ní àlè hakíkọ̀ òun ni wọ́n tún máa ń dà pé ní àlè hakíkọ̀ wọ́n wàá pé ìmọ̀ táwa kà lójú tíà ìmọ̀ tánàbí practice lójú àwọn sọ̀hábà táwọn sọ̀hábà practice ẹ̀ tí Allah ò fi yọ́nú sí wọn wọ́n wá pé ìmọ̀ yẹn ní ilimu sharia ẹ̀rí báwọn wọ́n pé ìmọ̀ yẹn ní ilimu sharia ẹ̀wà hakon innahu ilimu sharia wọ́n wá pé ìmọ̀ tiwọn ní ilimu hakíkọ so ilimu sharia yẹn ni wọ́n á pè ní ilimu zahir wọ́n wá pé ilimu lè hakíkọ̀ tí wọ́n yẹn wọ́n á pè ní ilimu libatin wà má libatinu illa libatin illa alibatin. àwọn ò mọ̀ wípé Sufi paraku ni Jamiu àmọ́ tá a bá mọ̀ ni irú èmi irú àlìyẹ̀kínù irú àfáà lẹ́gbàá irú Ṣéhù Jamiu bàbá l'Àbújá irú àfáà ní Tọ́kì àbá ti fi okùn ọrùn sí Jamiu lọ́rùn àbá ti wá so ẹnu okùn rẹ̀ mọ́ ọrùn Ṣéhù Ahmada Tìjání àbá ti so ẹnu okùn rẹ̀ kejì àbá ti so mọ́ ọrùn
Ibrahim Inyas àwọn ọmọ nígbà tí ò sí ohun tó pera rẹ a lè ṣàdédé mọ̀ pé ọbẹ̀ but now tó ti wá jẹ́ ká mọ̀ wípé ìmọ̀ ìkọ̀kọ̀ ilimu bàtìní gọ́ìbì àlẹ́gọ́ìbù táwọn onísúfí gbé kalẹ̀ ló fi ń sọ̀rọ̀ ìsìláàmù tọ́ ẹ̀yin èèyàn títí dìgbà tí Jamiu yóò fi mú ọ̀kan nínú pastor reverend deacon apostle torí táìtù méjì ó ní a máa fún Jamiu Adégúnwà ní àwọ́ọ̀dù ẹ̀ báyìí. It's already confirmed Sufi. Confirmed Sufi. Tí ẹ bá fi lè bá ọ̀rọ̀ rẹ̀ débi pé ọmọ ohun tí ń pè ní límùbàtìní ìmọ̀ tí ó yàtọ̀ sí ìmọ̀ ìyàn dífá sẹ́wọ̀n pé láàrin ọ̀pẹ̀lẹ̀ àti babaláwo òun ni àṣírí in tí ń sọ fún kọ́sítọ́mà wà láàrin oúnjálàbí àti yèèpẹ̀ òun ni àṣírí tí ń sọ fún ẹni tó wá bọ́ oúnjálàbí wà bẹ́ẹ̀ náà ni ìmọ̀ tí ń pè ní límùbàtìní láàrin òun tó ń kílèmù ẹ̀ àti awo tí Shehu Amina Tijani dálẹ̀ àti Ibrahim Inyas dálẹ̀ àwọn nìkan ni wọ́n mọ̀ wípé ẹ̀tọ́ ni ajá àwọn ni wọ́n mọ̀ wípé ẹ̀tọ́ ni kóbìnrin máa ṣe éèlà lọ́wọ́ kó máa gba àwẹ̀ àwọn ni wọ́n mọ̀ wípé àwọn àwọn àyà kan wà o tánàbí ò mọ ìtumọ̀ rẹ̀ nínú mọ́ bàtìní òun ló wà kò sí nínú mọ́ ṣẹ̀ríà laysa mina ṣẹ̀ríà kò sí nínú mọ́ ṣẹ̀ríà so Jamiu Sufi adúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó ọba dé akíọ tó ga sí wípé ó jẹ́ ká mọ àwọn tá a lé ọmọ àwọn onímọ̀ bàtìní ó jẹ́ ká mọ̀ pé ara wọn ní ọ́ so mo really appreciate yẹn so gbàkígbà tí n bá ti fẹ́ máa pè ọ́ ní ìsìn henceforth Jamiu Sufi ní máa pè ọ́ Jamiu Asufi okay so mo wá ń retí táìtù kejì rẹ bí pastor ni o bí reverend ni o bí deacon ni o so bí olùṣọ́ àgùntàn ni o lè mú Yorùbá náà olùṣọ́ àgùntàn torí àwọn àgùntàn náà ni àwọn tí wọ́n mọ̀ sí ustad tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá jágùntàn wọn ò ní máa perú wọ ní al-ustad. Kí wá ní ìdájọ́ ilimu bàtìní lọ́dọ̀ àwọn mùsùlùmí? Kí ni ìdájọ́ ilimu bàtìní lọ́dọ̀ àwọn mùsùlùmí? Ṣé rímọ̀ bàtìní gọ́ọ̀yà rẹ̀ gangan ni wípé wọ́n fẹ́ kó àwọn èèyàn kúrò lábẹ́ ṣẹ̀ríà ànábì wọ́n fẹ́ kó wọn wá síbi ìfẹ́ inú àwọn ṣéwù wọ́n fẹ́ dọ́gbọ́n fi ọ̀nà ète wọ́gilé ṣẹ̀ríà ànábì kí ṣéwù kọ̀ọ̀kan kí ṣéwù tọ̀ríkọ̀ kọ̀ọ̀kan kí ṣé àtọ̀ríkọ̀ kọ̀ọ̀kan kó lè máa dá tiẹ̀ gbé lẹ̀ wọ́n á máa sọ wípé àwọn ò sí lábẹ́ ṣẹ̀ríà abẹ́ àkíkọ́ làwọn wà so irú wọn tó bá dínú rọmọdọ́ọ̀nù ó lè gbàwẹ̀ ó lè má gbàwẹ̀ irú wọn ó lè fẹ́ yàwó 100 torí ṣẹ̀ríà ní má fẹ́ ju 4 lọ but ilimu bàtìní sọ pé kò lópin máa fẹ́ lọ ṣe ti ń gẹ́tì ohun tí ń pè ní ilimu bàtìní èso rẹ̀ nìyẹn lára wọn o èso ẹ̀ nìyẹn lára wọn ṣẹ̀ríà sọ pé music is haram ilimu bàtìní ilimu lẹ́hàkíkọ̀ ó ní kìí ṣe haram ẹni pé Jamiu ó ṣe pàtí tó ń jó tí wọ́n lùlù wọn àti àwọn aya rẹ̀
so táwa sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa lérò pé ó bìlọ́ǹgì sí ṣẹ̀ríà Islam ni a mọ̀ pé ilimu bàtìní ló bìlọ́ǹgì sí. so tẹ́ ẹ bá ti rí Jamiu tó ń ṣe wọ́nranwọ̀nran rẹ̀ bí ṣe máa ṣe torí kò súnmọ́ kí Jamiu ò túbá kò súnmọ́ kó túbá títúbà rẹ̀ fi ilmillah ó wà nínú màlọ́ àwọn ò mọ̀ àmọ́ pẹ̀lú ohun tá à ń rí kò lẹ́kílẹ̀ kò túbá tó tó bá fẹ́ túbá ọ̀dọ̀ alùsùnà ni ó wà alùsùnà ló lọ pẹ̀lú ṣẹ̀ríà ó sì ti fìgbà kan sọ láìpẹ́ yìí wípé ẹgbẹ́ awo bí ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ àyè ní ẹgbẹ́ alùsùnà tí mo dẹ̀ tún challenge ẹ̀ lórí rẹ̀ tí mi ò mọ̀ pé orí ẹ̀ ti burú gan pé òkè o ọba gáṣe mùláánà kó rí òpùrọ́ lè burú tán yányán ẹni tó dákẹ́ ọ̀rọ̀ agbègbè ẹgbẹ́ kan yìí máa fi mí rẹ́rìn ni pé ìwọ àbúrò ìmọ̀ yìí ìwọ ò mọ̀ pé límù bàtìní ni àwọn ń lò ní ìwọ ò mọ̀ ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ tí òun sọ̀rọ̀ burúkú kan jáde tẹ́tù kóra yín jáde òun àbọ́ta òun àlọ́rọ̀ mọ́lẹ̀ wípé kò lè yé yín ilimu bàtìní ni. So the aims and objectives àwọn Sufi kìí ṣe Sufi nìkan ló lo ilimu bàtìní o àtàwọn Shia àwọn kọ̀rọ̀mítọ̀ àwọn Ismailiya àwọn Nasiriya Ismailiya kọ̀rọ̀mítọ̀ gbogbo wọn báwọn Alimamiya onílímù bàtìní ńlá ni àwọn náà ok ọ̀dọ̀ wọn náà ni àwọn Sufi ni wọ́n ti lọ gbé ọ̀rọ̀ ilimu bàtìní wọlé ok so gbà wọn gbèdé àwa ní no ẹ má gbé wọnú ìsìlámù ẹjọ́ ọmọ níbi Sufi yín ohun táwọn bá kànú tákàdá Kùránì báyìí tánàbí túmẹ̀ fáwọn sàbí tá arákọọ́lẹ̀ rẹ̀ báyìí òun làwọ́ ọmọ fi ṣẹ̀sìn sórí ti inú rẹ̀ yẹn tó ń pè ní bàtìní yẹn àwọn ò nídìí ẹ̀ kódà lójú ọ̀nà Sufi tá máa sọ nípa àkíkọ ilimu àkíkọ tí àdàpé ẹ̀ tún jẹ́ ilimu libati nìyẹn wọ́n á máa sọ pé ẹ jẹ́ ń wo èdè wọ́n lédè tí wọ́n máa sọ wọ́n á máa pe èdè kan lẹ́nu wọ́n á máa ní hadathatina kulubuna anrobina hadathatina kulubuna anrobina ọkàn wa ló gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Olúwa wa ó ti yé ọkàn wa ló gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí wá ọ̀rọ̀ tá a sọ bọ́ọ̀tà yìí ìyẹn àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tí Jamiu sọ bọ́ọ̀tà yìí wípé àwọn àyà kan wà tí kò yé ànábì Muhammadu ọkàn rẹ̀ ló gba ẹ̀gbàwá rẹ̀ wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala èdè wọn nu Jamiu mo ti ràn ọ́ lọ́wọ́ àti mọ ibi tó ti rí pé ànábì ò mọ̀túmọ̀ àwọn àyà kan àwọn sàbí ò mọ̀túmọ̀ àyà kan ọkàn rẹ̀ ó gbà wá ó sì ní ò lè yé wa onítorí pé ìkọ̀kọ̀ ni sẹ́yìn kó sọ bẹ́ẹ̀ ó ní kọ̀kọ̀ ni ẹ̀já tún gbọ́ ó ní kọ̀kọ̀ ni. wọ́n náà tún gbọ́ mi yíjọ ní Sufi ẹ̀wọ̀n tó ń jẹjọ àwọn tó understand ọ̀rọ̀ mi jù ní Sufi tí wọ́n mọ̀ pé tí mò ń tún mi bá tì í. Bàtì yìí mò ń tú kò lè yé tí láta yóò gbé. Ẹnì àkọ́kọ́ tiẹ̀ ìmọ̀ ìkọ̀kọ̀ ní. Ṣẹ́gbọ́ ó ní mọ̀ ìkọ̀kọ̀ ni kò lè yé ẹni tí ò ní làákàyè ó túmọ̀ sí wípé Jamiu Adégúnwà ó ń kílèmù pé
Allah subhanahu wa ta'ala ó ń bóun sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀. Nínú ọ̀rọ̀ tí Allah bóun sọ ní kọ̀kọ̀ ó ní wípé ànábì Muhammadu o àtàwọn sàábé rẹ̀ o àti àwọn àyímọ̀tòlá àríbá o wọn ò mọ ìtumọ̀ àlùkùránì tán. Nínú ọ̀rọ̀ tí Allah bá Jamiu Sufi sọ ní ìkọ̀kọ̀ ní wípé ajá o látẹnu òun direct ṣe ni pé ó sọ̀rọ̀ yẹn bí ẹni pé ìròmí tí ń jó lórí odò onílù ẹ̀ wà ní abẹ́ odò ni nísàlẹ̀ omi. Ok, so Jamiu sọ pé ìmọ̀ ìkọ̀kọ̀ lòun fi ń sọ̀rọ̀. Ṣẹ́ni báyìí kò fi Kùránì sọ̀rọ̀ o kò fàdísì sọ̀rọ̀ o ó ní ìmọ̀ ìkọ̀kọ̀ tó túmọ̀ sí pé Jamiu ti ń kílèmù wípé ó ti kílèmù already wípé Allah ń bá òun náà sọ̀rọ̀ ní kọ̀kọ̀. Ó wá ń gbé àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ yẹn wọ́n ń gbé jáde ó ń gbé jáde ó ń gbé jáde. Ó wá tako làákàyè tiwa. Ó tún wá tako ṣẹ̀ríà Allah fi rán Ànábì tábà jókòó tì. Ojú ọ̀nà ṣẹ̀ríà Islam tábà mọ̀ ó tako làákàyè ó tako ṣẹ̀ríà Ànábì. So ó ní kò lè yé wa ṣẹ́ni pé kò lè yé wa ní tòótọ́. So Jamiu ti wá kílèmù ìmọ̀ kọ̀kọ̀ báyìí. Ó ti kílèmù ìmọ̀ ìkọ̀kọ̀. Gbogbo ẹ̀ bá ti kílèmù ìlímù lìbátínì ó ń kílèmù ìmọ̀ kọ̀kọ̀. Ẹ̀ bá ti wá kílèmù ìkọ̀kọ̀ ìnáwó káfírùn kèfèrí ni. Ẹ̀ bá ti kílèmù wípé ojú ọ̀nà kan tún bẹ tí èèyàn lè tọ̀ yàtọ̀ sí ojú ọ̀nà ṣẹ̀ríyà Muhammadiyya yàtọ̀ sí ojú ọ̀nà tánẹ́bì gbé kalẹ̀ fún wa ìnáhu káfírún ìjìmáàn káfírún ìjìmáàn. So Jamiu Sufi káfír Jamiu Sufi káfírún kèfèrí ni ó. Àwọn akànṣe bí bóyá ọ̀rọ̀ tó ń sọ láwọn ọ̀rọ̀ jákàjáká yẹn àwọn ọ̀rọ̀ rádaràda yẹn a ṣe bí àfòmọ́ ni tó fòmọ́ ọlọ́pọlọ bí àfòmọ́ igi. A mọ̀ pé ara wọn gangan ni ọ́. Àti gbogbo bó ṣe ń gbógun ti alùsùnà tó ń pè wá lóko tí kìí ṣe tiwa yẹn a mọ̀ pé ara wọn ni ọ́. Ní ìsìn àti wá dá ọmọ báyìí Jamiu Sufi àti wá dá ọmọ báyìí àti dá ọmọ àti mọ àwọn bàbá tó bí ọ báyìí pé Shehu Ahmada Tijani ló bí ọ nínú ìlímù bàtìní kìí ṣe Adégúnwà ló bí Jamiu nínú ìlímù bàtìní tó mọ̀ kìí ṣe Adégúnwà ló bí Jamiu bàbá rẹ̀ àgbà òní Shehu Ahmada Tijani bàbá tó tún pọ̀ wọlé yẹn òní Shehu Ibrahim Iniyasi. Ó ti yé bàbá tó pọ̀ wọlé yẹn nínú ẹbí rẹ̀ òní Shehu Bulala. Ó ti yé so nínú ìmọ̀ bàtìní nìyẹn wà but nínú ìmọ̀ zọ̀hìrì ètò hàn tá a lè rí kàbáyì tó lọ gba tí wọ́n bá gba bá sátífíkẹ́ẹ̀tì ẹ̀ ohun tí wọ́n kọ́ bẹ̀ ní Jamiu ọmọ Adégúnwà zọ̀hìrì nìyẹn ìyẹn ò ní túmọ̀ sí Jamiu tó wípé kó lè rí jẹ nínú ogún bàbá àmọ́ nínú ìmọ̀ alhakíkọ̀ lọ́dọ̀ Jamiu Adégúnwà Shehu Ahmada Tijani ni bàbá ńlá rẹ̀ ó ní bàbá ńlá Jamiu. So alhamdulilayi ó ti já sọpẹ́ tí wọ́n Jamiu tó jẹ́ ká mọ̀ báyìí wípé sọmọ bàbá rẹ̀ Adégúnwà nínú ọmọ bàtìní ọmọ Shehu Ahmada Tijani ni ọ́ àmọ́ ní ta lè rí níta a mọ̀ pé ó ní Jamiu Adégúnwà torí tó wà lórí dọ́kúmẹ́ǹtì nìyẹn mo ìsọ̀lẹ̀ kan pé tí ń pè ní límù bàtìní wọn èé kọ́ ọ́nù tíà kò sí inú tíà kankan bí kò sí pé hadafatina kulubuna arọ́bìnà tí a ti ẹnu hadafatina kulubuna arọ́bìnà ọkàn wa
ó gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Olúwa wa. So èyí tí ṣètánì yẹn, ṣètánì tí ń pè ní Tìjàníyà yẹn tàbí Kọ̀dìríyà yẹn, ohun tó bá ti gbé sí wọn lẹ́mìí òun ni wọ́n á máa sọ jáde. Wọ́n wá yàlù Kùránì tí wọ́n á lọ́lọ́rùn. Torí wọ́n mọ̀ pé àwọn táwọn fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ń wá nǹkan kankan tí wọ́n máa rí kà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ, lórí ẹ̀gbàwá àdíìsì inú ọkàn wọn. Wọ́n láti wá gbogbo ọ̀nà wọ́n gbọ́dọ̀ wá àyà kan jáde láti fi gbé tí wọ́n sọ lẹ́sẹ̀. Òun lè fi rí tó fi tọ́ka sí àyà Al-Imranu mínú àyátùmù kàmátùn ló fi tọ́ka sí àwọn àyà míì. Okay, so láti lè jẹ́ kí àwọn èèyàn ó lérò wípé ìyẹn gangan lẹ̀rí, ìyẹn kọ́ lẹ̀rí, àjòmọ́ ni. In tó jẹ́rìí gangan ni pé ọ̀rọ̀ tí Jamiu Sufi sọ yẹn o, hadithun hadathahu qalibuhu an rabbihi. Okay, hadithun hadathahu qalibuhu an rabbihi. Gbogbo ọ̀rọ̀ wòrò tí Jamiu máa ń sọ yẹn, ẹ̀gbàwá àdíìsì kan ni tí ọkàn rẹ̀ gbé sí i nígbàyà, tí ọkàn rẹ̀ gba ẹ̀gbàwá rẹ̀ wá láti ọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá. Ohun tí ń pè ní límùbàtì nínú ìyẹn o. So o lè rí tí àkàkàn ń ta tí wọ́n ti kó límùbàtì níjọ síbẹ̀, o lè rí. So ṣètánì ní máa gbé ọ̀rọ̀ sórí ọkàn wọn ni wọn ò fi ní bẹ́sùbẹ̀gbà láti sọ pé ànábì Muhammadu àwọn àyà kan bẹ tí ò yé o, látẹnu òun dàrẹ́tì máa jẹ ajá o, obìnrin tí bá ń ṣe nǹkan oṣù kó fi nǹkan oṣù rẹ̀ gbà àwẹ̀ o. Tá a sì bọ́ ta yànnà náà ọ̀rọ̀, tá a fún lésì, tá a ní ò rí bẹ́ẹ̀. Àmọ́ tí Jamiu Sufi tí ò jẹ́wọ́ ara rẹ̀, àmọ́ alihamdulilayi ó ti jẹ́wọ́ ara rẹ̀ báyìí fún ọ. Ṣé ìwọ sì fẹ́ dúró ti Jamiu Sufi? ṣé Muhammad Tijani ni bàbá ńlá tiẹ̀ náà? ṣé Ibrahim Inyas ni bàbá ńlá tiẹ̀ náà? tó bá gá sí pé àwọn bàbá ńlá rẹ̀ nù nínú ẹ̀sìn, jókòó tì kọ́rọ̀ ẹ̀ sì kángun sí ibi sọ̀rọ̀ ṣé Muhammad Tijani kángun sí. Ọtí gbọ́. Àmọ́ tó bá mọ̀ wípé o fẹ́ kọ́rọ̀ rẹ̀ ó kángun sí ibi tí ọ̀rọ̀ ṣé Muhammad Tijani kángun sí, tó o fẹ́ kọ́rọ̀ rẹ̀ ó kángun sí ibi tí ọ̀rọ̀ Shehu Ibrahim Inyas kángun sí, tó o fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó kángun sí ibi tí ọ̀rọ̀ Shehu Bulala kángun sí, àtàwọn Shehu yòókù. Ètò gbọ́ láàárọ̀ yìí, àbọ̀rọ̀ ní ń bá ọmọlúàbí sọ, tó bá dénú rẹ̀ yóò dòdìdì. Tún èrò rẹ̀ pa, kọ̀yìn sí Jamiu pátápátá, kọ̀yìn sí Saheed Mubarak pátápátá, kọ̀yìn sí Agbẹ́sìga pátápátá, kọ̀yìn sí oníkùránì pátápátá àtàwọn bàbá wọn, torí pé onísúfì ni gbogbo wọn, onímọ̀ bàtìní ni wọ́n. So gbogbo wàhálà tí wọ́n fi wá ṣe àṣírí rẹ̀ nìyẹn, pé ohun tí ń bẹ lójú tíà làwa ń ké, bó ṣe yẹ ká túmọ̀ ẹ̀ la túmọ̀ rẹ̀. Àwọn tí wọn ìmọ̀ bàtìní náà fi ń sọ̀rọ̀, tá máa wá ṣèèṣì lọ sínú Kùránì àti inú àdíìsì, wọ́n wà á lọ lọ́rùn tí ó ṣàfi lè wọnú ihò ìmọ̀ bàtìní lọ. So bó ṣe jẹ́ nìyẹn o, inshallah o, ẹ rí dájú wípé kó ṣíà prógámù yìí ó kéré parí lẹ́ẹ̀mejì. Gbìyànjú kó ṣíà rẹ o, Allah ni ó san lẹ́san o. Bó sì ṣe ṣíà rẹ yẹn, ń gba owó lórí rẹ o, ń fi ọ́ pawó o.
ìfi ọ́ pawó péjì mi kò wà monetize o ìfi ọ́ pawó kọ́mọ́ wọn lérò pé bóyá kí n lè fi ọ́ pawó ìfi ọ́ pawó o ẹ dá àwọn tó fi yín pawó àwọn tí ń fi yín pawó àwọn bíi Jamiu Sufi ẹ dá àwọn mọ̀ lọ́tọ̀ o ó ti yé so ìfi ọ́ pawó o torí ìtàlọ́ o torí pé ẹni tó bá spread ohun tí ó ṣayé láǹfààní láàdá tí àwọn tó bá ṣàǹfààní lára rẹ̀ tí wọ́n ò rí ìwọ náà ó gba commission yẹn ní orí wọn o ok tó bá ní mo fi ọ́ gba láàdá ìjẹ̀bi ó yẹ kí n fi ọ́ gba láàdá ìwọ náà fẹ́ lómi gba láàdá àjọ fira wa gba láàdá ni ó ti yé ọ so inshallah kò wá dí ìdánilẹ́kọ̀ọ́ alimukama walimutashabia kò dí lọ́wọ́ o ṣe pé nísìn ọ̀rọ̀ Jamiu ti yanjú báyìí wípé bàbá rẹ̀ ní Sheikh Ahmad Tijani ok so nínú ilimu batini ìyẹn ti yé wa báyìí so ẹni ọ̀rọ̀ tó bá tó wá sọ àmọ́ bá ṣe máa so mọ́ Sheikh Ahmad Tijani lọ́rùn àmọ́ bá ṣe máa so mọ́ Ibrahim Niyasi lọ́rùn ok so henceforth àmọ́ so mọ́ wọn lọ́rùn ni torí pé àwọn ọmọ wọn nu ok now kò wá dí ìdánilẹ́kọ̀ọ́ táwa ń ṣe é lọ lórí alimukama walimutashabia ẹ rí i pé lálẹ́ àná alẹ́ òní náà ni ohun tá a sùn lọ yìí alẹ́ òní lápè yẹn ẹ rí i pé ìkéde tí mo kọ́kọ́ fi síta ni pé episode 4 alimukama walimutashabia ok so ṣàdédé ni mo change ẹ̀ sí àṣírí Jamiu ti tú o mo fẹ́ ká kọ́kọ́ yọ ọwọ́ kílàǹkó tiẹ̀ kù so ká wá máa bá ìdánilẹ́kọ̀ọ́ ti wa lọ torí pé a gbọ́dọ̀ ní ẹ̀kọ́ kíkún lórí alimukama àti alimutashabia ká má bàa ṣe àgbákò lọ́dọ̀ àwọn onímọ̀ bàtìní bíi Jamiu Sufi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ subhanakallahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.